المعروف بالإحسان المحمود بكل اللسان علم القرآن خلق الإنسان علمه البيان. الحمد لله والصلاة والسلام على رسول الإسلام محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. alhamdulillah. ọba tí ó fẹ́ kí a mọ iye oore òun. alhamdulillah. ká lè dúpẹ́. ọba tó ṣe wa kò lè rí dáadáa lénìí àtọkùnrin wa àtobìnrin wa Ọlọ́run o èrè dáadáa náà ni ọjà máa wà. amina. Ọlọ́run jẹ́ atán lérí ìjẹ́ mùsùlùmí. àmín. gbé wa dìde níjẹ́ mùsùlùmí. amina. ṣe wá lọ́mọ àlìjánná. àmín. béèyàn bá fi gbogbo lẹ̀ yìí lówó òun ló ní gbogbo létí bẹ nílẹ̀ yìí òun ló lówó bẹ̀ kò wá jẹ́ mùsùlùmí Ọlọ́run ò ṣoore fún. èèyàn lèèyàn wá tòṣì jù nílẹ̀ yìí Allah. kò ní gá ó wá jẹ́ mùsùlùmí oore tó pọ̀ lọ́lọ́run ṣe fún. torí pé ẹ̀sìn lábàádálì kìyàmà ayé ní gbèdéke èyí tá a lọ lálẹ́ kìyàmà ni ò ní. Ọlọ́run ò adúpẹ́ pa ń jẹ́ mùsùlùmí adúpẹ́ pa ń bẹ dáadáa adúpẹ́ póore rẹ̀ ò foru wa tán yáyá. bàbá wa àgbà nílé bàbá wa ní jẹ́ adúpẹ́ àsíwájú àsìsí lẹ́yìn àárín láwà. alhamdulillahi rabbil alamin. bó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ nìkan kan wá ó dúpẹ́ fọ́lọ́run. alhamdulillah. Ọlọ́run mọ́ bọ̀ pé náà jẹ́. àmín. ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá annabi wa Muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam kàwú. annabi lọ́lọ́run fẹ́ràn jùlọ lọ́rọ̀ sí gbogbo ayé afẹ́ ta kankan ọjọ́ ti lọ kò sákòókò mọ́. Ọlọ́run ò mọ́ jà wà lẹ́yìn annabi o yábà wọlé ọlá yábà wọlé ọlá amina. gbogbo àwọn ẹni rẹ̀ àwọn àfáà wa anítàmọ́ ọ̀gbẹ́ni àlìjánà ni wọ́n. ọlọ́mọ́sà bá wa dúpẹ́ fún wọn. ọlọ́mọ́ bá yé wọn jẹ́ ọlọ́mọ́ bá lé wọn jẹ́ ọlọ́mọ́ bẹ̀yìn wọn jẹ́ jáwa náà ó sí ráre já sọ dáadáa bá a bá délé tá a bá délé àwọn àfáà wa àmọ́ wa rántí gbà tá à ń kéwú àmọ́ wa rántí gbà tá à ń sálámà sí wọn àmọ́ rántí gbà tá à ń kí wọn wọn ò wá sí láyé mọ́ èmi àtẹnìkan máa ń bira wá ń jò ní pé bó ti ṣẹlẹ̀ sí wọn yìí tiwa náà dé tán. bọ́pẹ́ bọ́ yá ayé yìí èsè bí tí a jù síbẹ̀ kọ́ lọ́ọ̀ fi gbọ́dọ̀ sẹ̀mí ara rẹ̀ náà tó ọ̀nẹ́ra ìtì ẹ̀ ìjánu rẹ̀ lálùkùránì ìjánu rẹ̀ oníkílà nábì wí. Ọlọ́run mọ́ yọ wá kó láwùjọ mùsùlùmí. àwọn àfáà wa mo kí àwọn àfáà wa mo gbó wa ni mo kí bàbá wa Balógun níjòkó ìgbà tá àfáà fẹ́ mọ́ Balógun àti ilé làwọn. ìsàjòwò ti jẹ Balógun. àjòkọ́ Balógun àti ilé. Ọlọ́run ò mọ́ bàálù Ìlọrin jẹ́ o. ìlú ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Ọlọ́run má sì sọ wá dèrò ẹ̀yìn ń bẹ̀. nílùú ọ̀bá bàjẹ́ Ọlọ́run má bà gbolé ẹnìkọ̀ọ̀kan wa jẹ́. bá gbolé ọ̀bá bàjẹ́ Ọlọ́run má dàlámà rí tiwa náà rúnú ẹbí. bàbá wa ẹ̀ mọ̀ bẹ́ dáadáa. kò sí ń dáadáa kan nílẹ̀ yìí tẹ́ ṣèrò ẹ̀yìn ń bẹ̀. ẹ sì máa gbìyànjú ẹ sì dúró nídúró pé kò ní bàjẹ́. n táwọn àgbàlagbà bíi tí yín máa ń ṣe lé náà nù. àjọ jásí pé nídàálẹ̀ náà ẹ̀yin ni káì tẹ́nìkan ò sì gbọ́dọ̀ wojú yín Ọlọ́run jẹ́ máa bẹ dáadáa. amina. kíkí yín ò ní jù bá ń lọ kí n lè bá a mọ́ gba kò yẹ kẹ́ tún fún mi tọ̀ ọ̀dà Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. amina. Ọlọ́run ó gbà á. amina. Ọlọ́run bá wa sẹ́yìn kù lórí dáadáa. amina. jẹ́mi yóò kún àfáà wa Sheikh wa Idris ọba tí bàbá dá sí mọ́sálásí Allah wọn ò bọ̀ yín owó mọ́sálásí tẹ́ àdéhùn wọn tí wọ́n ṣe nù. àdéhùn wọn nù. Sheikh wa Idris àfáà dáadáa èmi máa ń pè wọ́n láfáà jẹ́jẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run wá bùn wọn níwá rẹ̀ lẹ̀. tọ́ ọ̀dà ẹ̀yin àfáà
Amina. Ọlọ́run bá ń dúpẹ́ fún yín. Allahumma Ibi amin. tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ lọ́wọ́ tẹ́ ẹ ti ń jẹ lọ́wọ́ àfà tí ń bàjọba ṣe lẹ́yìn tí ń bàjọba wọ̀ yájà Ọlọ́run o ẹ ní ṣubú ń bẹ̀. Àmín o. Gbogbo yìí ẹ̀dá bẹ́ẹ̀ bá ti wá ń ga lẹ́nu iṣẹ́ ìjọba làwọn kan ilé nìní kan máa dìde Bẹ́ẹ̀ ni ẹ ti ṣètò bẹ̀nu. promotion tẹ́ máa rí ìjọ máa tẹ̀yìn lọ́rùn ní kọ́lọ̀ jọ jẹ́ ọlá ìjọ kan sọ ìwájú ọlọ́run Amina. níbi tá a ti ń bọ̀ ní sèkàwú sọ̀rọ̀ kan ń bẹ̀ ó ní ọ̀gá ọlọ́pàá yìí tí wọ́n ẹ má dáko ẹ̀ Amina. kàwú wá láwọn ọlọ́pàá mi ṣe tó burú ju tiẹ̀ lọ àmọ́ nítorí pé òun ní mú àwọn ọ̀daràn tẹ́lẹ̀ wọ́n wá gọ́dẹ̀ Allah. gbogbo ọ̀nà tó máa dá máa bá wò gọ̀dẹ̀ wá lọ́nà tí ọ̀dá ọlọ́run ò mọ́sá là wá Àmín. ọlọ́run bá wa kó yín yọ Àmín. afọ́ òní nǹkan ìní ẹ má bínú pé bí ṣe ń ta kankan afọ́ òní nǹkan ìní àdúrà tiẹ̀ di afá àbílẹ̀ tí gbogbo àwọn afá wa àwọn brọ́dà wa gbogbo wa na kí Àmín. gbogbo ẹ̀yin èèyàn wa ọlọ́run ò àwẹ̀ kọjú sí wa àwa náà kọjú sí Àwẹ̀. ìta àfáà sì ní kábára wa sọ ní kí lójú sí àwa mùsùlùmí nínú àwẹ̀ Ramadan Allah. masuliyatul muslimi fi Ramadan Allah. ojú sí àwa mùsùlùmí èyí tó súnmọ́ jù bàbá òní ni oṣù èbó di 27 òní lọ oṣù ojú ọ̀run ojú mùsùlùmí Ṣàbán di 24 èyí tó súnmọ́ jù ní kẹ́lẹ́rì mùsùlùmí Nàìjíríà ó kéde ká bẹ̀rẹ̀ àwẹ̀ níjọ́ sátidé àbí sànńdé sọwádìí gbogbo tó bá wò ó lè ṣe kọ̀ọ̀bùnì kọjá mọ́ndé Oníkọjá Mọ́ndé o. àmọ́ ìkéde àwẹ̀ kò sí lọ́wọ́ èmi rẹ Bẹ́ẹ̀ ni o, torí ìlú lófin. ọwọ́ olórí wa ní Àṣẹ wà. ọlọ́run ó kọjú sí wa wa náà kọjú sí ọlọ́run jẹ́ àjọgbá Àmín. kí wá lójú ṣe wa a'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ọlọ́ni yá ayúwà lẹ́dínà àmànú يا أيها الذين آمنوا ọlọ́ni gbogbo àwọn olùgbàgbọ́ òdodo يا أيها الذين آمنوا lọ́kùnrin lóbìnrin gèfèrí ọ̀gbọ̀rọ̀ bá wa gbààwẹ̀ Ramadan Ọgbọ́dọ̀ bá wa gbà o. Christian tó bá wa gbà Bẹ́ẹ̀ ni ó ṣe ṣaṣá. ó fẹ́ bí panú yá أيها الذين آمنوا àwẹ̀ tí ń bọ̀ yí ọ̀kan bàbá Ṣàngó Kọ̀ọ̀kan bàbá Ṣàngó. ọ̀kan àwọn onífá Bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan bàbá ọlọ́bẹ. bẹ́ẹ̀ ni ọ̀kan mùsùlùmí tí ń pera rẹ̀ ní mùsùlùmí tó ti jìn sọ́fìn ẹbọ Ó ti fi ìjọba ẹ̀gbọ́. gbogbo ń tẹ́ fi kọlifáì baba aláwo Ọ̀dọ́ rẹ̀ láti kàn án. àwọn onífá Àwọn onífá. àwọn ọlọ́pẹ̀lẹ̀ Bẹ́ẹ̀ ni àwọn tí ń ṣẹ́fá. àwọn tí wọ́n pa nǹkan mí pọ̀ mọ́ Bẹ́ẹ̀ lọ́hun ni tí wọ́n lúgbẹ̀ tí wọ́n lú. bọ́ ọ bá ti dà á pọ̀ ìsìlámù rẹ̀ ò wúlò mọ́ Òwúlò mọ́ kò pé mọ́. lọ́lọ́run fi yẹ̀rẹ̀ ẹ̀ wípé ẹni tí mo pè lẹ́ni tó nígbàgbọ́ sí mi ọlọ́run يا أيها الذين آمنوا olùgbàfọ́lọ́run tọ́lọ́n bá mú dùnú wá ọgbàgbọ́ ni Ọgbàgbọ́ ni. bọ́ bá mú dẹ́kun wá Ọgbàgbọ́ ni. ọgbàgbọ́ ni tọ́lọ́n bá mú nira wá ọgbàgbọ́ ni Kò rọ́ṣẹ́ nìkan. ọlọ́run wá ní kutiba alaykum ziyamu كتب عليكم الصيام ọlọ́run ní mo ṣe àwẹ̀ Ramadan ní ọ̀ranyàn lé yín lérí كتب عليكم الصيام asiyam Ramadan mihsanul aam الله Ramadan ni kò bí owó ọdún kan tọ́lọ̀ máa fi wọ̀n wípé ìjẹ́sẹ̀ rẹ̀ tẹ́mi lọ́rùn àbí ọ̀tẹ́mi lọ́rùn Sọ tẹ̀wọ̀n àbí ọ̀tẹ̀ wọn. Sọ jáde àbọ̀ jáde. oṣù mélòó la ní nínú ọdún bàbá Bẹ́ẹ̀ méjìlá ni. oṣù méjìlá la ní láàrin ọdún kan Láàrin ọdún kan. ìkánú àwọn ẹni rẹ̀ àfáàwà àgbà Ibn al-Qayyim al-Jawzi ó ní oṣù Ramadan dàbí ó ní sẹ́wọ̀n oṣù méjìlá la ní Bẹ́ẹ̀ ni.
bàbá yìí Ọlọ́run jáde kí á mọ̀ dáa fún wọn Àmín. Ọlọ́run bá wa kẹ́ wọn wọ́n wá pa àwọn mùsùlùmí ṣàkíyèsí wípé oṣù Ramadan nínú oṣù méjìlá tá a ní Allah. ó dàbí ọmọ méjìlá tá Ànábì Yakubu bí Ó dàbí ọmọ méjìlá tá Ànábì Yakubu bí. Allah. oṣù méjìlá Ramadan wá dàbí Ànábì Yusufu láàrin wọn Ó dàbí Ànábì Yusufu láàrin wọn tó yẹ kó ń lọ gbogbo àwọn yòókù mọ́lẹ̀. èèyàn bí mọ méjìlá kọ̀ wá rí kan mọ́ ọ wá sunkún ẹyọ kan tí ò rí mọ́ láàrin mọ́kànlá láàrin méjìlá ojú ẹ̀ wá fọ́ Ojú ẹ̀ fi fọ́ Ànábì Ọlọ́run. يا أيها الذين Kọ́kọ́ kan láti rọ̀gbà yìí ká. آمنوا bàbá yìí wá ní oṣù Ramadan níwájú Ọlọ́run Níwájú Ọlọ́run. ó ṣàgbà gbogbo oṣù Ó sàgbà gbogbo كتب oṣù. عليكم الصيام ọ̀ràn yẹn wá ní má ríra rẹ wípé irú oṣù àdánwò yìí ló tún dé yìí Oṣù àdéhùn yìí ló tún dé yìí. torí àkókò yìí ni gbogbo mùsùlùmí tí ó bá ní ọ̀sà ọmọ wa pé àgbákò mọ́ra rẹ̀ pé kíní ìdí tó dé o bàbá Ọdọọdún ni mo ń bẹ̀ mí wò. ọdọọdún ni mo bó àwẹ̀ bá ti súnmọ́ báyìí ẹlòmíì oṣù kan ní ẹsẹ̀ nǹkan oṣù يا أيها الذين آمنوا eléyìí rẹ o má tanra rẹ Má tanra rẹ. tọ́lọ́ lè tán lọ́hùn Ó lè tọ́ lọ́wọ́. كتب عليكم ìtọ́lọ́hùn fi pè é lọ́rọ̀ yẹn túláàsì ni bọ́ọ̀ bá gba ọ̀daràn Ọ̀daràn ó jìyà lẹ́yìn. mùsùlùmí tí ó bá gba àwẹ̀ ọ̀daràn ọ̀ràn ńlá lọ́dá Ó járánkì nínú pẹ́sì ọjà kẹdànù. nínú òkú ẹsẹ̀ ẹlòmíà ní ohun ọgbà yàwó àwẹ̀ tí Bẹ́ẹ̀ni òkè lọ́dẹ tó wọ́n máa gbà á. ohun ọgbà yàwó àwẹ̀ Wọ́n máa gbà yàgbà. má bá wọn dá sí eré ibú o Má gbà wọn dá o. ọ̀ràn yẹn ní Fún mu kó mu. túláàsì ni Túláàsì ni. gbogbo ẹnu ayé kò lérí ẹ̀ Ó kò lérí ẹ̀. bọ́ọ̀ bá ní jẹ́ mùsùlùmí má ló kù Ó yọ sọ́tọ̀ ni. àwẹ̀ Ramadan Ọlọ́run ní kutiba alaykum siyamu ọ̀ràn yẹn ní كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ẹ wo tọ́lọ̀ fi yọrí rẹ̀ Ọlọ́run ní ọ̀ràn yẹn ni mo ṣe bàbá fáwọn ẹni ìṣáájú tí wọ́n ti lọ الذين من قبلكم àwọn tí wọ́n ti lọ eléyìí rẹ̀ o Kẹ́yọ̀ tó dé. sẹ́mọ̀ páwọn akọ́ nípìnlẹ̀ ayé Àwọn akọ́ni ìpìlẹ̀ ayé. àwọn kan ti lọ wọ́n ti kúrò láyé Wọ́n ti kúrò láyé ti pẹ́. àwọn tí wọ́n ti lọ káwọn ó tó dé Wọ́n tó dé àwọn Ànábì Yakubu àwọn Núhù Lútù wọ́n ti lọ. Ànábì Ádámà Wọ́n ti lọ. àwọn èèyàn ti lọ Wọ́n ti lọ. Ọlọ́run wá ní mo ṣàwẹ̀ lọ́ràn yẹn lé wọn lérí wọn gbà á Wọ́n gbà á. كما كتب على الذين من قبلكم Ọlọ́run láwọn èèyàn tí wọ́n ti lọ láyé ọ̀ràn yẹn ni mo ṣàwẹ̀ lórí wọn ọ̀ràn yẹn ni fẹ́yìn náà لعلكم تتقون Ọlọ́run wá ní adáfún mi lórí pé kẹ́ gbàwẹ̀ ní pé la'allakum tattaquna bóyá ẹ tiẹ̀ nípa yà mí nínú ẹ̀mí Bóyá nípa yàmí náà. لعلكم تتقون Bóyá lè bẹ̀rù. bóyá ìbẹ̀rù ó tiẹ̀ lè ẹ̀rù mi ó lè bà yín Yóò lè pàṣẹ kùtì. لعلكم تتقون àbá mi ìtumọ̀ rẹ̀ ni wípé ojúṣe mùsùlùmí nínú oṣù tá a fẹ́ wọ̀ yìí ni wípé ìbẹ̀rù Ọlọ́run dọwọ́ wa Ọ̀dọ́wọ́ wa. Gbogbo Ká- tó bá bọ̀ kọ́ pátì. pàtí o Tẹ́tẹ́ títa pátì. ìwà ọ̀daràn Ọtí mímu pátì. Ìsìná pátì. fún un lé rẹ ṣe Ilé rẹ̀ ṣe. gbogbo ntẹ́ni kọ̀ọ̀kan bá ní Palẹ̀ mọ́ palẹ̀ mọ́. balẹ̀ má lọ lè rú dànù Èyí tó fi fọ́kọ̀ mu jùlẹ̀. Àfi tó bá- Èyí tó dé bá di jùlẹ̀. àfi tó bá jogun jẹ̀dí ló kù Bẹ́ẹ̀ni tó bá jágun mu ọ́ differentiate ẹ̀. Eh. Èyí tó fi mọ́lẹ̀ kọjá ọmọ ìyá jùlẹ̀. ó yẹ yìí náà wípé ogun jẹ̀dí ogun bà ogun robo yíyọ ogun HIV ẹ lè gbé sẹ́rí fíríjì Bẹ́ẹ̀ni àwọn ọmọ máa jí ogun òtajà ẹ mọ ibi tẹ́ ẹ lè gbé sí لعلكم تتقون ẹ nípa yọ Ọlọ́run Ẹni payọ̀ Ọlọ́run. kí kálukú ó dágbére fún tí ọ̀dà tí ń ṣe Kóríwó rẹ̀ bọ́lẹ̀. kọ́bọ́lọ́wọ́n bá dúró Kọ́bọ́ ọba dúró. ọ̀nà kejì táfi wọnú oṣù yìí ni ìkìláṣù níyà إخلاص نية ìkìláṣù àníyà jáníyàn rẹ ọmọ Káníyàn rẹ̀ mọ́. Tún ṣe tún fọnú. tó àníyàn rẹ ṣe má rí oṣù tí ń bọ̀ yìí pé tọ́ àgbákò àwa mùsùlùmí lò Gbogbo tó bẹ́sì náà ti dá tó. bẹ́sì náà ti àti wọ̀nyí náà o wọ́n ní ìsọnù bí ọgbọ̀n àwẹ̀ wọ́n ní kí ni ìsọnù tí ń bẹ Ọlọ́run fún wa lóṣù méjìlá káfọ́sù mọ́kànlá jẹun
káwá fosù kan sìn bẹ́ẹ̀ ni o ká tó àtúwárí bí àgbákò. pàdé oṣù yìí pẹ̀lú àníyàn tó mọ́ pẹ̀lú àníyàn tó mọ́ láníyàn wípé ìmọ̀ bí ìtọ́dún ti ń bọ̀ oṣù tí ń bọ̀ yìí lọ́lọ́run fẹ́ fi yọ̀rọ̀ rẹ̀ gbé ìyẹn gboniwọ̀ yìí eléyìí ọ̀bọ̀ lọ́wọ́ eléyìí ọ̀gbọ́dọ̀ bá báyìí dọ́dọ̀ mi ọyọ́ sẹ́gbẹ́. oṣù Ramadan lọ́lọ́run máa fi yọ̀rọ̀ mùsùlùmí tó lálàáfíà àti yìí tí ò lálàáfíà la'allakum tattaqun lọ́lọ́run fi ní wà máa ń mìírù tó tayọ kẹ́ẹ̀sì ní mukhlisina la'ud-dina hunafa Ọlọ́run ní ẹ̀sìn mi pẹ̀lú pé gbogbo nǹkan lẹ sọ́ọ̀lẹ̀ fẹ́mi Ọlọ́run pẹ̀lú àníyàn yín pẹ̀lú sí ọwọ́ yín Annabi wa Muhammad sallallahu alaihi wasallam Annabi ní inna Allaha la yaqbalu mina al-amali illa kana lahu khalifan wabtugiya bihi wajhuhu sallallahu alaihi wasallam. iṣẹ́ rẹ̀ kan ò ní kan Ọlọ́run láyà wípé oògùn tó là yìí mo gbọ́dọ̀ ti jú rẹ̀ bẹ́ẹ̀ ni owó ti ṣe wàhálà tó yìí owó tó ná sí yìí ọgbọ́jọ àgọ́dọ̀ mọ́ ìsìnwọ́n lẹ́sẹ̀ Ọlọ́run ní ìyẹ̀wò náà sáníyàn tèmi lọ fi ṣe sáníyàn tèmi lọ fi ṣe ìpìlẹ̀ tí ó fi gba sẹ́nu ìpìlẹ̀ tọ́lọ́run fi gbaṣẹ́ nìyẹn kọjá pé nítorí ìtọ́lọ́run ní ló fi ṣe ikhlasu niyya àwẹ̀ tó dé yìí gbogbo sẹ́ẹ̀rẹ̀ kálukú mọbi tó ń dá sí ó nàbí tó ń dá sí o ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa òkùnkùn ò ní kùn kó nínú ọmọ ọmọ wa ma ṣé mo ti sún yín ní umiru illa liya'budullaha kálukú níbi tó dá sí mukhlisina lahu-d-dina hunafa Ọlọ́run ní ká bóun dúró yányán gbogbo tó bá lè fàdíwọ́ tá a fi ní Ọlọ́run bá sìn ká jí àjúlẹ̀ ká pàdé Ọlọ́run pẹ̀lú àníyàn tó dáa ká palẹ̀ mọ́ gbogbo àníyàn wa ẹlòmí ọ̀dá síbi náfìlà yóò kírun ọ̀ràn yẹn dé ẹlòmí wá dá síbi náfìlà àmọ́ yéyéyé bàbá ẹranko wo lọ́lá ahùn jù ẹlòmí gan máa ń kẹ́díjà pé nínú ìjọ mọ́wọ́ lápò mi yóò mọ́ra wa ma umiru illa liya'budullaha ẹlòmí ọ̀dá síbi ẹlòmí náà wá dá síbi kọ́náwó yóò máa tọrẹ àmọ́bi tó ń tún wá kù sí ni pé ẹ gbọ́dọ̀ sẹ́ o mukhlisina lahu-d-dina hunafa tẹ́ ẹ bá sẹ́ ọ̀rọ̀ ní tánú ẹ̀ tọ́ba lọ tọ́ba bọ̀ tẹ́ báyìí tó ṣe tẹ́ bá tó bẹ̀rẹ̀ sí ṣe ra ìráyé wájú ẹni ọ̀tún bọ̀ owó ìtẹ́lẹ̀ mi fa sẹ́rí ẹlòmíì wá dá síbi pé tẹ́ ẹ bá sẹ́ yóò mójú kú àmọ́rò ìgbẹ́mí wàlẹ̀ àfihàn ànínà inú yóò yí bàjẹ́ ìmọ̀ ọdún mọ́mi káfọ́ ọmọ jìnà sí mi àwọn tó jẹ́ pé bẹ́yàn bá sẹ̀ wọ́n ìmọ̀ tètè tán ní ẹlòmíì nínú èyí tẹ́wá jìyàn lórí bàbá pé mo lọ dá sí kálukú mọ́ o ibi tí mo dá sí ni wípé ọlọ́rẹ̀ ni mí ibi tí mo dá sí ni wípé mi ń jà ibi tí mo dá sí ni wípé ẹlòmíì dá sí gbogbo ibi tá a kù sí àmọ́ ọ̀gbọ̀rọ̀ fọ̀rọ̀ sí lọ́wọ́ wa ma umiru illa liya'budullaha tó bá jóbìnrin ni bó bá ti gbọ́rọ̀ kan tó bá sọ gèlè lérí báyìí àríjalẹ̀ yìí ni ó ti bẹ̀rẹ̀ ọ̀rí pé àrílẹ̀ mọ́mù lẹ́nu jẹ́ mẹ́ta yìí ọ̀tí ẹ̀ béèrè Ọlọ́run fi òfófó rọ Sàtánì fi òfófó rẹ lómi lọ́rùn débi tó bá dìrọ̀lẹ́ ọ̀ní tí mo ní sọ fún ọkọ bí tọ̀hún bá tó wá gbàgbé ní ọ̀sí béèrè mọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọlọ́bọ̀já ṣe rí wa ma umiru illa liya'budullaha gbogbo wa bú má bá ẹlòmí òye wá sọ lófòófó ibi tó ń kù sí ni àlìgíbà ni wípé jàmbá kò ní pàdé ẹnìkan láyé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kan ní ọba sọ. bí ẹni ọba sọ o èyí ka turalẹ̀ jẹkẹtẹ ọ̀rẹ́ náà lẹ́nu adúró ti bá wọn èyí máa ń kásẹ̀ kọ́lẹ̀ èyí máa ń múra burúkú kẹ́dẹ̀ dọ̀rọ̀ ni o. mọ̀nà mo gbà o. ìta ni yírú o. ẹnìkan fẹ́ sọ̀rọ̀ burúkú ọ fẹ́ tú àṣírí ọkọ rẹ̀ ọkọ hùwà tí ọ̀dà lè pé ọkọ ọwọ́ à ń sọ fún ìyàwó lè pé búra fún mi pọ̀ ní sọ fún tọ́wọ́ ní ọwọ́ tún láti rí rẹ̀ tọ́wọ́
máa bọ̀ ní ọ̀dọ́ tó sọ yìí kọjá kí n fi sínú ọ̀rí tọ́kọ̀ àti bàbá mọ̀ pọ̀ wa ma umiru illa liya'budullaha eléri rẹ̀ o mukhlisina lahud-dina hunafa ọlọ́run sẹ̀sẹ̀ ọmọ wọ́n yìí kí wa yuqimus salata ọlọ́run ní gbogbo kó tó kàn ẹ̀wọ̀n tọ́lọ́wọ́ bá kà bàbá illa Ikhlasu niyya. liya'budullaha mukhlisina ọlọ́run ní ẹni tí ó àwọ̀ ẹ̀yìn tọ́lọ̀ ń fẹ́ lọ́dọ̀ wa ni pé gbogbo tí wọ́n náà bá mọ̀ ní ntọ́ da tọ́ ọ máa ń ṣe tẹ́lẹ̀ káwé ò tó dé ọmọ ń bùyàn ní nǹkan ìmọ̀ wù ọkọ ọmọ tọrẹ ìmọ̀ wù ọkọ ọmọ gbàyàn mọ̀ràn dáadáa ìmọ̀ wù ọ wípé ha ọ nírì nǹkan ní nǹkan kọ́ fẹ́ bàjẹ́ ọmọ jara sí i wájú ó lékún nínú àwẹ̀ tó jẹ́ lẹ́kùn lahud-dina hunafa bọ́lá wọn ti kẹ́yìn tó àpò ẹlòmíì ní àpò sẹ̀mó ńlé wọ́n gbàgbé rẹ̀ débi pé yóò sì padà dì wa yuqimus salata àwọn míì rẹ̀ sẹ̀mó sílé wọ́n gbàgbé ó sì padà yọ ní wa yu'tuz zakata ẹyẹlé yín wò oúnjẹ tẹ́ ẹ bá mọ̀ wípé eléyìí ńgbà tí ètọ́sẹ̀ kan ẹ tún rà mí àwọn tẹ́ ẹ bá mọ̀ pé wọn ò ní ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ ṣàánú wọn kálukú yẹ ọ̀dájú ọlọ́run náà wá ká eléyìí rẹ o àánú ọlọ́run náà wá fẹ́ tán lẹ̀ wa yu'tuz zakata àwọn èèyàn ń bẹ láyé wọn ò retí kí wọ́n jẹ ìrẹsì pẹ̀lú ẹyin wa dhalika ad-din ìrẹsì nìkan ni wọ́n ń wá ẹ ràn wọ́n lọ́wọ́ ń bẹnu ẹ̀dá kò retí kẹ́ ẹ gbé búrẹ́dì fún àti tíì búrẹ́dì nìkan ni wọ́n yóò fomi sàn ẹ̀yin wá jẹun títí ẹ wá gbé búrẹ́dì kalẹ̀ lórí fíríjì ẹ sì padà gbàgbé ọwọ́ padà bú ẹ wá rí wípé kò wa wé ma umiru illa liya'budullaha mukhlisina èyí tí ń lọ bí títí dúró náà nìyẹn tọ̀ ẹ jẹ́ aláàánú ara wa eléyìí rẹ o ọ̀rẹ́ tí ọba sọ èdè lérí ibú nínú oṣù tí ń bọ̀ yìí jìnnà sí i ẹni tó jẹ́ pé tẹ́ ẹ bá pàdé ara yín ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ó máa dálẹ̀ kọ́mọ́ bá sẹ́ẹ̀rẹ̀ rẹ jẹ́ jìnnà sí i nínú tọ́lọ̀ ń fẹ́ ká ṣe nínú àwẹ̀ tí ń bọ̀ yìí ó ní hifsul lisani wal jawari hifsul lisani wal jawari ká ṣọ́ ahọ́n wa gbogbo oríkèéríkèé ara wa mọ̀ ń tọ́ ìṣe tọ́ ìbọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ tọ́lọ̀ ń wé gbàdúrà rẹ̀ Ànábì ní man lam yada'a qawla sur wal amala bihi wal jahl falaysa lillahi hajatu an yada'a ta'amahu wa sharabahu Ànábì ní gbogbo ẹni tó bá mọ̀ pé òun fẹ́ gbààwẹ̀ Ramadan kò wá lè jáwọ́ níbi ọ̀rọ̀ tí ó dáa ọ̀rọ̀ àlìfàṣà ìwà abú ìwà ìmọ̀kan tí ó máa mú ọ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run gbogbo àwọn ìwà ká ìwà ìlójútì ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìwà àṣà ìmúra ìlójútì Ànábì ní Ọlọ́run ò ní bùkátà sáwẹ̀ rẹ máa jẹun lọ pọ́pọ́sì Ọlọ́run nínú àwẹ̀ tí ń bọ̀ yìí ni wípé jẹ́nu ọ̀rọ̀ rẹ ó chẹ́ǹjì sí eléyìí rẹ o ẹ dákun jama mùsùlùmí wa ma farabalẹ̀ ọ̀dà kẹwù umiru illa liya'budullaha gbogbo ń tàdúrà wọ́n fi gbà ní ẹjẹ́ àkíyèsí mukhlisina lahud-dina hunafa bàbá wa tí wọ́n bá ní téèyàn bá jáwọ́ bí òfófó níbi olè níbi tẹ̀m̀bẹ̀lẹ̀kún níbi ìwà tí ọ̀dà làdúrà rẹ̀ ó fi gbà bàbá béèyàn bá ń sàtà rẹ̀ tẹ́lẹ̀ èèyàn gbọ́dọ̀ jáwọ́ bí ìwà yìí ìbànújẹ́ ló gbọ́dọ̀ jẹ́ fún wa ẹ wo bí a wà yìí ẹ wo airport sí bí a wà yìí ẹ wo ọgbà àwọn sọ́jà nù lẹ́gbẹ̀ẹ́ bí a wà yìí ma kidnapper wa ń wọ bí wa lágo mẹ́jọ alẹ́ táwọn èèyàn ti sùn. wọ́n ròyìn eré tẹ̀yìn àfáàsá wa yuqimus salata wa yu'tuz zakata báwa náà ti ń bọ̀ lọ́nà lẹ́nìí là ń bẹ lọ́wọ́ mọ́jẹ wọ́n fọ̀ sánwó o dhalika ad-dinul qayyim ẹ wá jẹ́ àbíra wa in tó bá mú yẹn máa ṣẹlẹ̀ níbi àwà yìí ẹ wo bí